Mommy. Again, where I call, who are good, Melma, Agumegua. Do I never walk one? Where what it may be running there when you go about where they call him, where you go, not see. And it's not you what here. We are Bujamegua, Yabujamegua. Oh, we women, where we may go. Ah. You get how I am before me, Jimmy Bujamegua. Okay, oh my, Let's make a wig one. When come away, if you what have you made? I love what you could say. Oh, one more. Only way now we go to college and we will when I hear. To do what? Oh, he has getting a million, I'll him, I have a kid. Men on now, on my own name, your name, don't have yet. Earway. I can't wait. I can't wait. Hey. Okay. Mommy, why I love you. How about you? Yeah, I love you too. Love you. Bye. Do what? What's on your side? Now we say can our must say okay ata unuwera dick tight devek me de boy me na me wicked me we me uma oni seba oge ye fe ken sunu ken ma sunu o na imagine ye anything we are punishment no ro a punishment no ro okay ami uma hu amegbo get to here bai get to here kan do e bread na imoye ma e bread ma ye here I'm not like Benin. I'm like Benin. Ah, and the man, and you know, I'm more popular with the one. I won't die. It will say it. Although I can't, who will say that? It will say it. I will say it. Oh, you know, better on. So sexy. Pick it, go on. Back there, stand up. Don't yet. Happy. Come on, here. Go do what?
Oduwa. Oduwa. Eno party. Oduwa is sexy. No so boys. Udara really yake dawe. On your back to center. Pick it. Yeah. Back to center. Yeah na. You want to hear me? You get that boy. The bread is not where you are. No, but here you are. We have take a shot. Ah man, this bread just fresh. Oh, right now I want this bread. Oh my God, it's so painful. Oduwa. Very soon. See, very soon, as I massage, I will stand up so that you feel the waka, yeah? I did not know. See. Don't worry, you waka. Yeah. It'll be okay, yeah? What is this one? Hey, yeah, Onahi. Now you be a doer, so she. What happened? I mean, your mommy husband where they are. He pay me while they got take care of her every week. So they can't never see you. What do you depress my leg? I mean, they to treat her leg now. Oduwa, when you reach here, you know how soft me. Yeah. You affect me. You affect me. Hello. Hey, nurse, how are you? How is my mommy there? Is she okay? Oh, Oduwa. Fighting you. Oduwa fighting you. Hey, my sister, please, I'm very sorry. I don't know what to do about this girl. I don't know what is wrong with her. I'm sorry, please. I'm sorry. Please. Hey, what is this? My sister, I'm so sorry. I will talk to her. I will talk to her, please. I'm sorry, please. I will talk to her, please. So you take care of yourself, eh? I'm going to call Oduwa now. You take care of yourself. What are you doing? No, Oh yeah, you go down one. Nurse your team eba. Ire uru owa. Na mwe fruit adi yokuwa ni we dori e won na ni we ime egba ifie. Ime so na ire fo me yakpe. You ga ogu we no me te fo mu ni a nurse no gba ogi je me. Wo owo do wa re ogun yen gbina. Wo do wa ga agun yen gbina do wa ga ro bi yin. Iye sera ije me re oje sono. Ni ye hin egbe ni ewe mi ne o do wa na ware ona wa sun yen na kugbina. Iba me gbo o do wa na de e yan jo more. Ana iba me o do wa ware ni bo we doba. Aye me gbe be an. Aye me do wa. Anyway, now at you do wa na gwegwa. Ima mi gbo o do wa na. O do wa ni ma. Owo kana. Ati e na gwegwa. Ti re do o we doba ke ti jere webo. O mara mi. Do wa mo. Mama wo se. Mama. Arabe mi no si we nege gwe, you know.
Mama. Agwegwa. Mama da for go. Ma galawa. When you walk. I wait up on the door. Yeah, only go there. Amale. Oh. Na dia to get e mo do wa mi ma de. Imami egbo mo we ri de. Galawa. Ke bi fo wo ka. Galawa. Oduwara gbe na rieko ai gbe na kekode. I tell your pikin about what happened last time I come here. Where Oduwa fight me. One come most they injure you. I tell them so they say my call you so that you follow them talk. Okay. So that you tell them with your mouth. You do what they happen to me. Do my call them. I will tell them everything. Hello. Hello. Okay, I want to give EA the phone now. Okay. EA take. Hello. Hello, you call. You better point. Call je. Igbera ma. No si kama me we Oduwa re o ga buwa igbina. Mi me mata no, egere no si tama we mi me. Oduwa, negere mi no jama o mi e Nigeria be ti negere mi oge ni wa tama we ye teri ofefefe oge no Oduwa o nyenya mo me o wi ga temata ma we. Awo ye ipasi mi. Temata. Wọ́n mọ̀ láì tá má mi. Ọwọ́ yẹn pọ̀ sí ni mẹ́ wọ́n máa ọjọ́ náà ọwọ́ yẹn yóò wọ ògùn àbẹ̀ òbí abíyẹ̀. Rí ó ń tẹ̀sẹ̀ lọ́dún wa. Ìjẹ́ ọ̀pọ̀ ọ̀iná owó èrè ẹ̀ chicken ìmárí ẹ̀ chicken o. Ọdún wà lẹ́bà ẹ̀ mẹ́. Wọ́n ní Oduwa. Yìí. Oduwa wà bu ègbèsè wérí ọ ni. Ọdún wà láì wá fi wá ẹ̀yà rẹ̀ fẹ́ yọ wádọ̀ ọsí ẹ̀sìn gánà mẹ́wọ̀ wá. Kí pé akíkú yẹn wá fún wa. Iye gbàjọ bí èmi ní tẹ́bẹ́tẹ́bẹ́tẹ́bẹ́. Nìkan kí ni Oduwa wá dé bá o. Oduwa lé mẹ́tọ́ mẹ́. Ní nọ́ọ̀sì ìyá rẹ̀ náà ẹ̀rọ̀rí zẹ̀. Nígbà wáyà gé nọ́ọ̀sì rẹ̀ náà gbà òwe mi ẹ̀rọ̀rí zẹ̀ o. Mọ́tà náà wá ìgbẹ́ níta ìra tamawẹ̀ tẹ̀mọ́tàmawẹ̀ pa Oduwa. Ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ìwé mi náà ta. Àwẹ̀ márùn-ún wẹ́dọ̀ bá mẹ̀mẹ̀mẹ̀ nínú. Ogwe me mana ire ogwe me tomu ne ogwe me wa tomu ne eno si ni wa hia ogwe we na gbe mi me wese Oduwa mi me mi no bi aja hu de wa ga igele mo Oduwa pa no pa yen wo no re me oko wa ki ana ho bi guda e gagi no de ba be bo na ne kere e gagi no wegbe iya isi koko no kwa iya isi ne kere de no we koko no kwa wo. Women no coco no kwa. Mo ko esika. Passeia. Oni no Oduwa ma ni no mo ya pa o ri video mo se o. Ina ya gbe ni wata na ni no si wata ni mata no gbe no se ri o si ama we ni o si ade no mi kina agba owe we. Ai go e ti gba owe. Ọmọ je mune nosi. Ni mune. Hello. I'll call you when I get home. Thank you, ma. My sister. Thank you. Okay. I buy things for you. I leave them for us. Both money with the same for you. If I reach out, I will bring it. I want to treat Bessie, yeah? Okay. Take care of yourself. Hope you don't eat. Yeah, thank you very much. Oh, Wesley, man. Wesley, thank you. Wesley. Ọ̀fẹ́ láìpẹ́ ni. Ọ̀fẹ́ láìpẹ́ ni wọ́n tún wà. Iye rẹ̀. Ọ̀pá mo ti.
Vai de ona, mas é minha ruda. É minha que ni é tijo. Ni é wai. Ọmọ rẹ̀ wá tí máa sọ tí máa fa imú wègbè. Wọ́n wí bẹ̀ tí máa sọ ìwé yọ. Ọba fani, o ma pọ̀ mẹ́sẹ̀ bẹ̀ yọ. Pọ̀ mẹ́sẹ̀ bẹ̀ yọ ndo. Azeno hamu o ti ba son. No hamu ki o ma ki o bo fi fún ẹ. Pop pa. Wọ́n ní tana. Pọ̀ mẹ́sẹ̀ bẹ̀ yọ. Asan do. Amigo kume iju amigo kume no rie me. Bo amigo ka we bore no rie me. O ma rie me no na rie. Origo kume ona we ni be ya de phone ni me ya ni emi be ya kume gun. E ya he mo. Otani ma ve me se. Origo re ni rie no e a o we ya de phone e. Origo re no rie me. O be ya de phone me bo no ka e be ya de gbe. E ya bi e be yo a. Uni go na de phone na rie mi ka enu e. Ah, ene ni go ima oni taka do ati no da mewe ni aka ma e tron we mu me o. No da egbe we ja me ko. Ka ko me ni. Mewe ni aka ma we ni wo wi. E du won ni o ke gbe me. Ni me la re. O wa yo mo so me gbe we ja won nya ti we nya mi we. Won nya mi o we ni. La re owo mu fo a. O ma be nu gele mu fo. O ba tu gele mu go ni fo a ma. O ma mu fo na wo mu fo o ki aga jo ti bo pa. E jo ha. Me we no bi. E bo ha. Won si na ya we a. Emi kere ya ge we ijeme ya ge o le dale we uma ko ni jawe boni na do yeme kasena o tame denze zi wi gia be no ton you a oni dale bo me ya ge o gbe mo bi no gbe ju na ko bi agwa o gbe mo bi a se o ko na ba do fie were yo ni ali onu e a ba fie were yo egbe onu wa fi ododo a tu were ye ba na Kiri ba mi e no si re wa re mi gbe ni tamu we na ni awon we ja gi me ni me ku omo ni me nya gbe bi e se ti ge be be ni ku da bi o ma bi ko o ile ju e ni me bi e wo agbo e iwe wo agbo e fa la we gbe oju wa iwe fa la we gbo pe nu ke ya mi ise ye ne e no so re iju e ogi no si ate ona do ku o me ona fi po be mu ame gbe de ona de ba e ku re Emiliki inwe ya nesi mi le ko mi ki la mi la de enu sini no to fi kon wo de yo egbe no mo le egbe o sorry e mo bone ha o duwa wo ye ke o gbe no sini ki e ma ni o gbe no sini ki e ma ni o ni o ko na wo chop aro ari o ko wa ri o mo wa ri e mo ki o du ma gbe ki ya we wa ya o ipase ti ni agbo ta ke ipase ti pagbe Tieni, on va la gêner. Tieni, le coucou. Mais où est le coucou? Il va bien. Smelly, mais où est la boue? Et où est la boue? Et où est la Tiẹ̀ ojú wà ní agbérangbèrè. Ojú wà
Ye, awuwe wa gbe na gbere wo wa. Mommy Rita. Ishimi. Tigi mi ya to ni nai. Tigi mi ya to ni. Wo ga gbe no sigbina. An to wa. Wo jo wo kare ya. Wona gbe no sigbina Ene no so ma gwa gwa se. Yo ma gwa gwa se na o se na ro ye. Ma fie mi o. Ma fie mi. Me obo na le lo ma gbina. Ori ori mewu a. Alu egwe me he. Okay, ye wa bawe. No see wa bawe go ye gbina. Mafia warabani, mafia warabani. Mommy no bena ate no si do agba oge. Mere bani. Onion see ni we na igu egbina. Ron diri onwe no do agba oge. E we igu egbina no imu bebe kona. Iju e wa koli we no wa to oge to tenu huma we no wa jaji. No see uga ati ni. Ima ha video ni mate warabani video mate. Mama ge ya te gbe video. Imate video ni go ge pa me. Uga ati ni. Aduwa. Oma yoni. Oma na wa e ko bebe. Oma, here zekpe. Bye. Black jacket. I was like, "Give me one. Oh, if you want to, you want my jacket, you want my job."
because of the environment. I understand. Although they call mechanic in Edisha, you are begging, but you are so beautiful. Wesley. Well, you have to only take away from what you need to know on this matter. Oh, man, so papa no, we are the little you know. No, where? The jacket time, you are left. Funny, what's it? 081 222 Triple T. Do what, right? Oh, Sagie the jean jacket. That's you wear. Oh, man, now I go in. Okay. Cool. No make a color where any can't back you well. And you want to tell him. Ama bi wa era bi no iya ma bi wa ya no Eh, ma bi o ti an no. e wa so wa we ni ko wa ira newe o bi no O de mo a ka lo yokuta. Na to we call. O de fe we a we call wa mi. O ata fa kwa tu wa no wa. O ata fa kwa tu wa no wa. Ata fa kwa ne si. O pe fa tu wa. E na wa ti o to wa le me de pe. Iya ro se no lele kin àwọn mu ere. Awaria la bo ko ko kin àwọn fa. E lo mo ni ka. Wesi. Otunia lele Evania kumobo Otunia lele Yo ma werie o Otuwa mama Koye. Na le se. Koye. Asi ti ni wa ni. E mo wo sa mi. Koye. Oh, what's it? What do you want to have and they want whip river. Want whip. One way don't know. Everyone. Oh, do what? Every time you just so well, my do one. Only no road to me, no cousin. Nothing, not to our bound. E no si no yan ma me na ku ha o wa le ro o wa ke gbe ya o we go we le itemu ni sa we se ko se ni we ba mo ni ko si ka wa e na di go so di wo ni ma na ti wa mo mi si ma na fere feto me we mi here ti den o we are me won Bessie, oh, one of the back here. What's your yes? Eh, dinner, we only carrying our bomb. We have a bug. Come on, a job, you know. A job, you know. Each no, one, I'll get good.
Nana ni we. Eu tu wa re fi yo wo ise. Ye ko. Ye le. We se me ba mo we se àwọn ọmọ akọlù mẹgbẹ nìyà ọmọ abẹ nìyà àwọn ọmọ jẹjẹ gbé. Àtọ́ mi ọmọ ẹsẹ̀ kọ́mẹ́ ọdún wà ní ìwé ní ọlọ́wọ́ ní tóòrè ọmọ ní ká mi sí ẹgbẹ́ eri chicken mẹ́rin wà ní chicken ọdún wà máa lẹ́wọ̀ ẹ̀ máa wẹ́ tọ́kí ọ̀rẹ́ ẹ̀ fíríjì ọmọ wẹ́ chicken ọ̀rẹ́ kí á tàn mọ̀ mi òun yà á fi fóònù ọ̀hún yẹ ya dẹ́nu ọmọ wọ́ òun chicken na walk na ma wo me ma miere na gwana Okay, ni wa le le se. Ure ni che ni. Oh, which one me? Which one me? Cause you know what's the money back what's the ni wo wo dia what's the cause mama ko ni am ni wa ni na ke pa yo what is it looking over here? Metiati. Ọmọ ṣe. Ọ̀rẹ́ ka me se. Ẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ̀ẹ́. Ẹ ò rí dọ́nà ní mi náà. Ọdún wa iye bí ìṣòṣò wọn náà. Ọ̀rẹ́ èmi wọn. Ọ̀wẹ̀ nínú ọjà. Ọmọ. Sọ́kùn ọkùn mi ga déyìí ọdún ìrìyàn. Èyí yẹn náà jà pọ̀ bẹ́ẹ̀ o. Asẹ̀mi ọkùnrin adélẹ̀ ọdẹ́lẹ̀ rí àpàdé abẹ́ dàgbé nínú rí àpò. Èmi náà ó mi ọ̀wọ́ pé kí á kí gbèsè ẹ ní àpájọ́ mi yẹ tẹ́bẹ́tẹ́bẹ́ lẹ́nu ẹ̀ kí á. Ọdún wà. Ìpọ́n ọ̀sà ló yẹ lẹ́ni àpò wa mà wọ ìpọ́n ọ̀sà ọ̀rẹ́ ẹ̀rẹ́ ní sódẹ̀ ọ̀sì ọ̀ẹ́ ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ náà nìyẹn. Iye me no ge. Iye me no kokore. Iye me no mose o. Iye me weko. Oyin tí o ti sọmọ ìpínlẹ̀ wọ́n ẹ̀ kéré àti ẹ̀mẹ́ka bọ́ ká gbọ́gbọ́n mi nílẹ̀ náà so mo sọmọ ẹ̀wẹ̀ ẹ̀wọ̀ lè ṣe lẹ́gbẹ̀ẹ́. Really? Ẹ̀wọ̀ fi yé mi bèèrè. You never told me. Okay, no wonder. Ọmọ ìgbésẹ̀ kéré tí a mọ̀ Yes. yé mi jù wá. Oh, that's good. Ẹ̀kíá mo gbẹ́ yíwọ ìgbà ẹni ọ̀gbìn ẹ̀sọ́ ibi kọ̀dìyà mo kọ́ lájà rẹ̀ So we all went on our way for the few time now, but can't see it. ọ̀nà tí kí a kọ́kọ́ kà bá mi kọ̀ lọ ṣá. In that case, I'll come and check. Okay, no problem. Ìwọ wá sí mi. If you end up by me, only me on myself. Are you serious? Yes, nah. Okay. Oduwaga bie mari wa odo ya wiye ko. Enama yeye. Koyi. Sorry, go wa. Koyi. The boyfriend you na. You know where you not hacking on it to me where the woman ever since is there even na me chance na we hacking na ya wa do me o da awe we no kan we o me na na we no hacking no we do we no me na we hacking no we ju we na e wa Wese na we hacking wa mo no le gbo wọ́n lè gbé una wewe uoma e onya muda oma onya kitiko wese oma itota Ya na to time ari o yo me ke ma bi ọmọ ilé wese ọmọ nu so bo mu na ọmọ no yo boda yi se Ire no po be ta we wa si ale. ọmọ mi na ọmọ unyi mo e gba abi ose ta ko ke se Wese. ayo boda yi se e ke fu e won ko Mama ye. ije la o ujo na ya ni ti mo ti ne Wa biere no po me bo jaji. Mo le de ni ya. ija Oye, ujo na ya mo oye iya na kere na Ya ba. oye ọba jẹ́ na mi ò dọ́gbọ̀ Hello.
ona okwa mu o mi emu o mo ko emu ne abi ni me wodu wa kan e to hama oyo ọmọ ni gbe fa kwe ọmọ enye buhun iye to duwa ọsọ ni o pe o ọsọ igona ini o igeri ya epa igona ye wa we ofu epo we ifi abi ye wa to e ba tu wa ni iri eju wa je kan ba ya mo pa en ala di mi egeri ne na je gwe ma ki aje fiji iwa la wa igwe iko we igeri ya epa o to wa omi odo no mu e omu yo o ipe wa wo ni ya o fi na tu wa iye ti fi ari o wa What do you think of you? Can I swear? o fe na tu wa gbe mo no fe dori ya skin wa You will get an onion. iwe ni mu mi ari Oh my God. Can I be so why we move? o ma o ni mu mi ari No, yeah, move. okay already okay already e mo me gboto already Ugari o waga wiye ko waga tiebone waga mwagbota o ekene ma beye o iye no gera iye la bu ne de ni no mama ngwana wa pa wa to ta ya bi ba wo begi gbe wa wo me na wa kun na wa pa wa o ya we ni wa le lebe no be no ya gun ani ha iwa gbe o deni so wa ma mi o so ma de wena we de ori ma we e no ni e ju no kwa ni so do me ka we ka ya ri snapper yo wanyu c'est vrai mais akamu we wo sunu we do bosu e de nu wa best we need this snapper yo ti igida wa ni na kwa ni azema ama won do minute me no le ko gba mi yese ama won me ba kamu go iji me no kwa ni azema ima hama we o de give no ranwa o je na mi wa he we iri mi jo ma re wo me no leke i me ba le sugar yo eni me wa ya eri apa lo yo be no jena na o lake eri pepsi be no wa wo ni be ye pepsi a try o ka de ni o ndo re ni e na ndo ne na we de ko ya won we o mi o ko ya de ni o wa un se we o me do pa ni ku e so o no we ya de chicken o ma wo ki de no we ya go chicken na baby ya we de I understand. Ekoko, me I look great. I'll use Pepsi. She need Pepsi. She need Pepsi. Pepsi is sweet. I'll use her. That is not Hello? Koje, era igual. Ah? Oduwa. Omoko. Me ro na kia keki e. Iwa e ro na kia keki e. Ah? Ejo waja, ere to ya jukun ya. Oma, ohono ya mweko, oma kame. Runda, ima joduwa no ya mweko. Imagine ya mweko. Ajo o re ti me. Kami me wodu wa mweko. Bona pe ni. O ma de kan yeye, iyo ba he. Iyo ba he. Si so de wodo bona o kian. O ma kan me. Hera me. O ma je iyo ne, o ma de kan yeye. Odu wa yin na no je. Ya, o wo da ti me. O ma kian zepe. Odu wa yin na wa nu e. Bye bye yo. Bye.
Eka. Ube yo muele eka muele. Meno, ave bueno. Ube ke biena. Igo ni no muele mbola ni me. Ube ke nurie. Wasumu. Wabiki. Igo ni no muele me. Go no me. Last week even anybody I gave you 50,000. Last week you were not panwa. Okay, we got the 50,000 there from last week till now. We may wear enjoy epolieke. Any come here, 1 minute here, 2 minutes here, epolieke. Unieka, 50,000 phone. A waffle, eh? Go clap for yourself. One. Don't get up. Umay even go tell us in Naya. I'll see you a winner. Why have been a use you got 50,000 last week. Who waffle the bed now? You think I'm blocking money? Who are waiting for the work? Yeah, they make a nonsense now. Remember, I'm Jesus. What harm is Jesus? Or Matthew born and died Joseph. Mao, or Matthew died, and what Jamie no Ama, who be happy Jesua. Jesus will be happy. Nothing is just be happy. Nothing is just when me happy. My way will be aware because now maybe me will why you may have dropped what you know what. What don't you get met you? Then I want to say yes. Nah, I will come on. Fine, the mother Tina, but I've catered for you. What else you want me to do? Leave me one by one, Mamma. We're getting now. We're getting like it. Even when you I do him well, I tell him well. I need the ketchup for the work. Get some baby now. I'm going to get up. What give me more for my money. Did you wait? Have you ever made 1,000 naira before? Well, I'm making all the use of money. I gave you 50,000 last week here, and here you are complaining again. Okay, I bring last week you were now Pania. 50,000 phone. Jesus Christ, mama. Maybe Jesus, Joseph, your mother, born. I'm not spending there. You come on there. You come on there. I'm going to money for the man. You saw boy there. And then they will not understand the man. The other day, he moved. What when you move? I have done everything you want me to do. Now money. You cannot be never here for. Baby, you are offending me. Why you move? You Olé, ya va a colir, ya colé, ya bufé. Hi, too. Hello, mommy. Hello, do what? Mommy, ìgbàkẹ́rẹ́ náà bẹ́ẹ̀ni ẹ̀wọ̀n náà wọ̀ nínú ìyànà ìwọ̀n orí mọ́mí wọ́n pọ́lì ẹ̀kẹ́ omi ẹ̀ka àwọn owó yẹn ní 50,000 mi lásìkò yìí yìí ni wọ́n mẹ́rẹ̀ náà. Dèlò ìkànnìjọ mọ́ mẹ́kọ̀ọ́nù yà mẹ́jú wọn ìwé yà mẹ́kọ̀ àìjú ẹ̀ náà lè wọ̀dọ̀ èsù ìdí ìwé yìí dùwà ọmọ jẹ́ èsù ọmọ yà mẹ́kọ̀ ọgbọ́dọ̀ wà ọ̀rẹ́ wọ́n ìwé tí wọ́n ti rẹ̀ ẹ̀wọ̀n ìmọ̀jáde náà tán. Gay, una de gbe ti la ni na. Gay, iwa jile, e no kanwe, o ma de gbe kan me. Won e ni kan ya. Wo de gbe ti la ni, won ni mi awuwe. Wo de gbe ti la ni me, o mo dan. Hey, na ke mo bari. Ya o pe o mo ko na. Wo de gbe te lo me o. Sa ko na le mo jo lo ya. Mọ̀mílá ẹ̀rẹ́ yọ mi wẹ́yìn ọdún wa. Ibe fi kọ́ mi ọ́. Lọ́lọ́pọ̀ lọ́lọ́pọ̀ mi yẹ́ ọdún ẹ̀ náà. Ọdún parẹ́. Èmi àláwùkọ́, ó dá òwárí o.
ní bọ̀kà. Ẹgbẹ́ mi yí wíyà. Ojú ṣe kà mẹ́ ìyá. Bí a ṣe bí a ò jẹ. Ẹlọ́tà. Gbàgbé máa wọ̀. Dúwàrí. Èrè àkẹlẹ̀ ká ní wọ́n á ta àárín ìyá pété wẹ ọwọ́ kan mi ó ta ìsàlẹ̀ ọmọ ẹ̀mọ́ rí ìdè. Èrè mẹ́gẹ̀ yìí. Mo bẹ́ẹ̀ gẹ̀gẹ́ mi wáyé ìgbọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni bí ọ̀sán lọ́pọ̀ ti gbọ́ náà tàgbé ìwé mi pàgbé. Pàgbé ọ̀sán lọ́pọ̀ ti gbọ́ náà ó pàwọ́ ti gbọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀yọ̀ fún mi o. Àwọn ẹ̀ máa gẹ́gbẹ́ ọ̀rọ̀ mi mọ̀ wá o. Àwọn mélòó náà lọ́pọ̀ wọn ti àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀yọ̀ fún mi. Kí á wẹ̀ fà. Ọ̀pọ̀ kí á wà ní kúlúkú ẹ̀ tẹ̀lé. Dàmí ọ̀ kí á wà ní. Dédé ewé kọ́ ọmọ ẹ̀ kí á sí. Lẹ́nu wá rè náà náà dáwà màdé. Ọjọ́ yá mi. Èpo jàmú já mi. Ikọ́ màmí ọjà mi. Ìgbẹ́ ni akíyakíta nínú n'ọjọ́ rẹ̀ nàdẹ̀ láyọ̀ nínú náà ní akírẹ́ náà torí wa. Ẹ nọ́ọ̀sì. Ẹ ọ́ bí sẹ̀lẹ̀ bẹ̀rẹ̀. Ìgbẹ̀rẹ̀ rẹ̀ ní sọ́jà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Jẹ̀bú sẹ́lẹ̀ àríjẹ̀jẹ̀. Náà wà nù gẹ̀rẹ̀ sí i. Náà wọ̀. Tó wà rè. Iye la ọ̀yà bọ̀. Tó wà. Iye la ọ̀yà bọ̀ mi o. Iye la ọ̀yà bọ̀ mi. Yàmẹ́fẹ̀ ni wọ́n dáná yọ. Yàrá gẹ́gẹ́ wẹ́kì àwọn àná wọ́n yẹ kó. Wẹ́n náà fi ẹ̀ ìrí ẹ̀sàsàwẹ̀ rùwà gbálẹ̀ wẹ́lẹ̀ tó lé lóye ní à. Kó náà fi yàn tó dá lójà. Ubẹ́gẹ̀ rọ ọ̀nà bẹ̀rẹ̀ yìí máa tẹ́ sóhun. Ìwọ́n náà ní iye sì wọ̀n nù. Iye la ọmọ ẹni bẹ̀rẹ̀ lé. Iye láwọ̀ iye láwọ̀ Aku mau tanya kue lawa. Wá lele ne ọgbẹ ọmọ mi utala wẹdẹ yẹyẹ kun ọkà kàbọdà ọdà ọmọ n'ụlọ ebe a ọtọ bọ ẹni wà ẹkọ ẹni ọjì How your body? Body does dey fine now, right? You never see me since, so because at the fine house, your pikin for abroad, they send me money. My daughter? Yes, your daughter. They send me money, man, at the fine house. Make you pack close to me. So I don't see the house. Now the house, now me at the arrange. My house. Where your room, the man pack your things so that Thank you, Jesus. Thank you, Jesus. No, no worry, everything will do okay. For me? Yes, yes. Go show me your room. My arrange things. No? It's okay for you now, yeah? Thank you. Thank you very much. I appreciate it. Thank you. Thank you. Benu we o, keri o wo e kian wo e. Simply, wherever. What's the apple? Where am I going? What's the apple? Your boy loyal. Loyal, you know. Also loyal. Chairman. What's now? This life, everyone I want to back home. I want to maybe offend you when we get to now. I'm not about offend you. You go man. Okay. This time. Be maternal. Be maternal.
For the reason, I hear more. See our mate to a piece of we got our finish school of no large than university, no where we now or when on here we use this doing nothing. Now let it now they were okay, imagine yesterday the house alone no move police we don't bag me. Police I got that time away. I just have to take back to me. They also love me. Me say he escape here. Me now reach us now. Wait on. Search for that matter. Wow, on away back now. Go in here. One man say. Me should work and I know you all these things of life. Life you live, man. Let's just chat on the and make sure. Hey, my brother. And they call the shots and they used to put the shots. You understand? And they call the shot and they used to put the shot. You understand? Now, in a map, let me go and look for something better doing. Just make yourself useful. You understand? Yeah, man, only that way. That guy moving, not tell. That's to tell you where. There's no trust anymore. Monsoon, just you guys look for something to make money. What to do?